ṣebí kọ́lọ́njọ́ nínú àánú rẹ̀ kó mọ̀ fi owó sọ̀tẹ̀ èèyàn ni kì í ṣèjọba nìkan ní gbẹ̀bí fáláre ẹ̀bí àrífẹ́lẹ́bí o lórí àwọn áàpù yìí náà wọn á máa gbẹ̀bí fáláre wọn á máa gbé àrífẹ́lẹ́bí bó o bá ti lówó lọ́wọ́ ìdájọ́ rẹ̀ ó yàtọ̀ ẹni saga tó bá wáyé lórí ọ̀rọ̀ rẹ tí owó bá ti involve àbọ̀ ọjẹ́ èèyàn ní àwùjọ bí wọn ó ṣe bọ́ fẹnu sí ó yàtọ̀ so ti yí ọ ṣùgbọ́n tó o bá jámọ́ kankan nú ayé èpè ni ọ fi join life ìgbọ̀n máa ń gbé ọ sí òrítìrìtì èpè wọn ò ní ẹ bá pè wá ẹ bá sọ fún kórìírí ó burú fún tí ò bá wá ní ìsìn ayé eré ó bàjẹ́ o ìgbà òṣogójì kinní kan ó ṣe yóò sì sí ọ náà sọ nígbà tó o jámọ́ kankan nú ayé ni mo fi ní wọn á sọ fún ọ sọ́ọ́rí kó tó di pé wọ́n gbé ságà rẹ síta àbẹ́ ọ̀sẹ̀ nǹkan kan tí ó jẹ́ nǹkan àtijú méṣù ọ̀pọ̀ lówó lọ́wọ́ o méṣù ọ̀pọ̀ ti jẹ́ èèyàn nú ayé o sọ́ọ́rí tó bá ti lówó lọ́tọ̀ sì jẹ́ èèyàn nú ayé nǹkan kékeré ni ṣùgbọ́n tó bá ti jẹ́ èèyàn wọ́n ò dráàgì rẹ o wọ́n ò dráàgì rẹ gan ọ sì gba èpè lórí tí ní fi èpè so ti yí ọ lórí àwọn áàpù náà bó o bá ṣe ní kìmí sí ni o làwọn èèyàn ó ṣe ganu sọ̀rọ̀ rẹ̀ làwọn èèyàn ó ṣe dọ́ ọ lẹ́bi so ti yé báyìí ní ẹ̀sìn Alájíkẹ́ rí iná o ẹ bá ń like ẹ comment ẹ share ó dàbọ̀.